tó bá pohùnkóhun tá a sì láyé ká fi máa ṣàánú ọmọlàkejì ni torí ẹ̀ a gbọ́dọ̀ retí pé bóyá ọmọlàkejì ó ṣe san àbí bí ó ṣe ní mọ́ san ìyẹn ò kàn wá sísan padà oore tá a bá ṣe sísan oore padà ìyẹn ò kàn wá ẹ má expect pé ẹ gbọ́dọ̀ gba oore nípa ṣíṣe oore ẹ má expect pé ẹ gbọ́dọ̀ gba oore nípa ṣíṣe oore that is not possible oore tẹ́ ń ṣe nítorí ọjọ́ àti sùn ẹ̀ ń ṣe nítorí pé mi kọ́ ni mo láyé yìí ní tí mo wá ṣe láyé mo kàn wá bí ni mò ń lọ. ẹ̀yin èèyàn wa Àgbàlá Gabriel ti sọ̀rọ̀ sí gbogbo àwọn tí wọ́n ń dráàgì rẹ̀ ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní kó má expect wípé ó fi ire ó máa gbáre o tí ó bá ràn yín lọ́wọ́ ó ní ò ní ríyàn ràn lọ́wọ́ nígbà tí àsìkò rẹ̀ bá dé àwọn ọ̀rọ̀ tí Àgbàlá Gabriel tí ó sọ nìyí ẹ jẹ́ ká gbọ́ látẹnu rẹ̀. so mọ́mọ́ retí pé ẹni tí n bá ṣe mo gbọ́dọ̀ gbà àwọn tí mo ṣoore fún mi padà fi bí sàn sọ̀wọ́ kí náà wọ́n fi sọ tẹ́lẹ̀ kí gan ayé tó gbé kí gan láyé fi padà san ayé tó wà nú ẹ̀ gbogbo tó ṣe sáyé oore tó ṣe nú ayé kí lóore tó ṣe nú ayé o kọ́lé sáyé o ra mọ́tò sínú ayé o fẹ́yàwó bímọ o sáyé lóore ni o gbilẹ̀ nínú ayé o kọ́lé o ralẹ̀ o lọ lóyìnbó o ṣe dáadáa nú ayé kí láyé fi padà san fún ọ kòtò kí ni ayé fi padà san fún ọ ilẹ̀ ẹlẹ̀ ní ẹsẹ̀ mẹ́fà ni kí náà fi padà san fún ọ eérú àti iyèpẹ̀ náà fi padà san so mélòó èèyàn tẹ́wájọ́ ń gbénu ayé mo ṣoore kò gbèmí ọ̀gá fílẹ̀ máa ṣe tiẹ̀ lọ fi Ọlọ́run lẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan jẹ́ kí Ọlọ́run dìrọ̀ mọ́ Ọlọ́run jẹ́ kí Ọlọ́run máa san bó ṣe ń san so mo wá gbàdúrà fún yín lórí òkè ni mo kàn fi yẹn sọ̀rọ̀ fún yín ni pé má rọ nǹkan kan mọ́yà máa ṣàánú rẹ̀ ìwọ kọ́ ló láyé a kú ìfojúsọ́nà àti ìfẹ́ ilé lọ́jọ́ kan ṣùgbọ́n wá gbọ́ o ò ní gba kú oníkúkú o ò ní kú lójijì o wo ẹni bá lépa ẹ̀mí rẹ yóò ṣòfò tọmọtọmọ mo wá bínú gbàdúrà fún ọ lórí òkè torí mo sì gbọ́ pé wọ́n láwọn kan ń lépa rẹ wọ́n ní wọn ò ní sinmi gbogbo ẹni tí ò ní sinmi lórí ọ̀rọ̀ rẹ wò ó lórúkọ Jésù wọ́n máa kú sórí eré tí aago bá ń ṣiṣẹ́ orí iṣẹ́ ní kúlé lórí ẹnìkan gbọ́ mi ní àárọ̀ yìí gbogbo ẹni tó lóun ṣẹ̀ṣẹ̀ bọ́ bẹ̀rẹ̀ ogun ní ọdún yìí ni ó ní ẹ filẹ̀ ó ní mo ṣẹ̀fẹ̀ bá bẹ̀rẹ̀ bá tù ní ó ní kékeré lórí ní 2025 ó ní ọdún yìí màá bá fà á màá jẹ́ ó mọ̀ pé ẹ̀kọ́ òkọlà ó dáa àìmọ̀ṣẹ́kọ̀ ọmọ orogun ó mú kó fi orí kan omi gbóná gbogbo ẹni tí ò jáwọ́ lọ́rọ̀ rẹ gbogbo ẹni tí ò nísinmi lórí ọ̀rọ̀ ilé rẹ àtìyàwó àtọmọ gbogbo ẹni tí ò nísinmi lórí pé ò ní jẹ́ èèyàn bó o bá lè sàmí lórúkọ Jésù ọ̀run máa kọjú ìjà sí wọn ọ̀run máa kọjú ìjà sí wọn mo bọ́ orí òkè láàárọ̀ yìí mo gbàdúrà ẹni rìnrìn àjò òdì nítorí ẹ bó o bá sàmí wọn ò ní dé ẹni rìnrìn àjò òdì tán rìnrìn àjò ibi wọn rìnrìn àjò ìdààmú nítorí ẹ lórúkọ Jésù wọn ò ní dé ọwọ́ tí wọ́n gbé sókè láti fìyà jẹ ọ́ lọ́dún yìí ọwọ́ tí wọ́n gbé sókè láti dá sẹ̀ríà fún ọ lọ́dún yìí bó o bá sàmì ọwọ́ yẹn máa gbé lójijì ẹnìkan gbọ́ mi láàárọ̀ yìí ọdún yìí ò ní ṣe wàhálà sàn ọdún yìí ò ní ṣe wàhálà òfò ọdún yìí ò ní ṣe sí asán ọdún yìí ò ní ṣe làálàá sàn ọdún yìí ọdún eléyìí tó wà yìí ò ní ṣàṣetì ò ní ṣe àṣedànù gbogbo ohun tó bá ti fi ọwọ́ rẹ lé ní ọdún yìí be it little be it much ìbá ṣe yẹpẹ̀ ló ń tà ìbá ṣe pure water ló ń tà anything ohunkóhun àbájọ bíbélì ní ohunkóhun tí ọwọ́ yín bá ti bà ó ní ẹ fi agbára yín ṣe gbogbo ohun tí ọwọ́ rẹ bá ti bà anything you touch this year anything you touch gbogbo ohun tó bá fi ọwọ́ rẹ kàn láti ṣe ní iṣẹ́ lórúkọ Jésù ó máa yọrí sí rere they will succeed they will prosper your handwork gbogbo iṣẹ́ rẹ sí ọwọ́ rẹ lọ́dún yìí abùkún rẹ̀ fún wàá rí ànúgbà òkè ló ń gùn yìí o orípo tí ń gòkè báyìí díẹ̀díẹ̀ orípo tí ń gùn díẹ̀díẹ̀ o tí ń gòkè ta ló lò máa já ọbọ ta ló ń gbèrò pé kó o jábọ́ ta ló sọ pé òun máa já ọbọ lójijì bó o bá sàmì yóò sùn kò ní jí òkè ló ń gùn lọ iṣẹ́ òkè ló ń gùn lọ yìí mò ń tẹ̀síwájú lọ lọ́nà mò ń gòkè sí lójoojúmọ́ òkè ló ń gùn lọ yìí bí ẹni yìí bá sàmì ẹni bá lóun máa já ọbọ wọ́n máa sùn wọn ní jí wọ́n máa sùn wọn ní jí wọ́n bímọ wọn ní jẹ wọn mọ́ wọ́n máa ṣiṣẹ́ wọn ní jẹ òkè ló ń gùn lọ yìí ẹni bá lóun máa já ọbọ ẹni bá lóun máa já ọmọ rẹ bọ ẹ̀yin kan wà ń lu òyìnbó
ẹ ṣí ara ẹ̀yin tẹ̀wọ̀n diaspora ẹ wà lókè ẹnìkan ló fẹ́ deport yín ẹnìkan ti ń plan pé bó náà ṣe deport yín wọ́n ti ń fi ogún ránṣẹ́ láti ilé ta ló ń gbèrò rẹ̀ láti rán ibi sí ọ lórúkọ Jésù wọ́n máa sùn wọ́n ní jí mọ́. Àmín Jésù. ẹ̀yin èèyàn ẹ lọ rí àánú gbà. Àmín Jésù. ẹ lọ rí àánú gbà. ìpè ayọ̀ láàrin 7 days. ìmọ̀ bí ó ṣe wà o mú fóònù rẹ jáde ìpè ayọ̀ call of joy ìpè ayọ̀ láàrin 7 days láàrin ọjọ́ 7 péré ìpè ayọ̀ mo wí lórúkọ ọba tọmọ tèmi mọ́ ta ló gbàgbọ́ ń bí gba ìpè ayọ̀. Àmín Jésù. 7 days sóòní tó ń wo fídíò yìí 7 days 1 2 3 4 5 6 7 7 days láàrin ọjọ́ 7 ládé ayé àti ọ̀run tí Ọlọ́run dẹ̀ sinmi 7 days from today òní láti mú ká ọjọ́ tó bá ti wo fídíò yìí ó ká 7 days 7 days from today go and receive an international call. Amen. lọ gba kọ́ọ̀lù ayọ̀ Àmín Jésù. gba kọ́ọ̀lù ayọ̀ gba kọ́ọ̀lù ayọ̀ Àmín Jésù. kọ́ọ̀ tó máa change ayé ẹ̀ gbà á Àmín Jésù. gbà á Àmín Jésù. gbà á Àmín Jésù. gbà á Àmín Jésù. in Jesus mighty name. Amen. ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe àmódúpẹ́ o ẹ̀yin tẹ́ ẹ máa ń ṣe àmódúpẹ́ o ẹ ṣé o ẹ ní wálẹ̀ o